ilé-ẹjọ́ ti ju Idris tó ń polówó egbòogi olóró lórí ìtàkùn ayélujára sẹ́wọ̀n. Ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nípìnlẹ̀ Kánò ti dá ọkùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Ashiru Idris tí ọmọ ọdún 28 lẹ́bi tí wọ́n sì sọ sí ẹ̀wọ̀n ọdún 7 láì fún ní àǹfààní láti san owó ìtanràn nítorí ìpolówó títa egbòogi olóró ìyẹn igbó lórí ìtàkùn ayélujára. Àjọ tó ń gbógun ti lílò àti gbígbin egbòogi olóró National Drug Law Enforcement Agency NDLEA ló fi èyí síta nínú àtẹ̀jáde kan tí olórí ẹ̀ka ìròyìn ti Kano Strategic Command Sadiq Mohammed Majarati fi síta ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́. NDLEA sọ pé adájọ́ SM Shuaibu ló dá Idris lẹ́bi ní ọjọ́ 14 oṣù keje ọdún 2026. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ, ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2026, àwọn òṣìṣẹ́ NDLEA ní Kano Strategic Command nípasẹ̀ àṣẹ alákòóso ìpínlẹ̀ náà CND DY Lawal mú Ashiru Idris lẹ́yìn tí fídíò kan tó ń fi hàn pé ó ń polówó títà àti lílo egbòogi olóró lórí ìtàkùn ayélujára. Ilé-ẹjọ́ tó pàṣẹ pé ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 7 náà yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ tí ìdájọ́ náà ti wáyé. Alákòóso àjọ NDLEA ní Kano Strategic Command CND DY Lawal sọ pé ìdájọ́ náà jẹ́ ìkìlọ̀ tó lágbára fún gbogbo àwọn tí wọ́n ń tà tàbí polówó oògùn olóró. Ó tún fi dá àwọn aráàlú lójú pé àjọ NDLEA yóò máa tètè gbé ìgbésẹ̀ lórí gbogbo àlàyé tó dájú láti mú àwọn tó jẹ̀bi wá sílé ẹjọ́ fún ìdájọ́. NDLEA sì gba àwọn aráàlú níyànjú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò nípa fífún wọn ní àlàyé tó yè kooro láti ran àwọn lọ́wọ́ nínú gbígbógun ti gbígbin àti lílo egbòogi olóró.